bàbẹ́là láwà ilé àgọ́dọ̀ bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà lárugẹ bàbẹ́là láwà tàti ń kéde tàdé ń fà kọyọ bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sí ètò yín ètò wa Bàbẹ́là Yorùbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí a fẹ́ rí dájú pé à ń sọ Yorùbá láì fi èdè míì là á. Yorùbá pọ́nbélé la fẹ́ máa sọ ní orí ètò yìí. Àti wípé ẹ bá ti gun orí ètò yìí ẹ ti ní 50 náírà. Bí ẹ bá ṣe ń fi èdè míì la èdè Yorùbá àbí tí ẹ ń ṣi ìbéèrè wa ni a máa yọ 5,000. Ìlú mọ̀ọ́ká ni àlejò wa lónìí, kò séèyàn tí ò mọ̀ yín, ẹ fẹ́ bá wa ta. Ṣé ẹ wò pé ẹ máa jẹ owó lénìí? Ṣé ẹ wò pé ẹ máa mú owó lọlé? Bẹ́ẹ̀ni olófòfó wà ń bí, òun ló fẹ́ rí dájú pé ìgbà tẹ́ bá ti ṣi ìbéèrè àbí tí ẹ fi èdè míì la èdè Yorùbá ó máa parẹ́. Kí lorúkọ yín? Orúkọ mi ni Olúwaṣọlá Dàda tí wọ́n mọ̀ sí Ọmọ́tọ́lání. Ọmọ́tọ́lání. Káàkó mọ̀, iṣẹ́ wo lẹ ń ṣe? A máa ń dá inú àwọn ènìyàn dùn, a máa ń múnú àwọn ènìyàn dùn. Iṣẹ́ tẹ́ ń ṣe nìyẹn? Bẹ́ẹ̀ni. Bí adẹ́rìn pòṣónú. Bẹ́ẹ̀ni. Ṣé abala 4 ni ètò yìí pín sí? Ẹ ní àǹfààní láti dáhùn ìbéèrè 4 ní abala kọ̀ọ̀kan. A ní àkànlò èdè, a ní ìdámọ̀, a ní ìbéèrè gbogbogbò àti òwe. Ṣé ẹ gbọ́wé dáadáa? Mo lè gbìyànjú. Níbo lẹ ti wá? Ìlú Èkìtì. Èkìtì? Níbo lẹ́kìtì? Ẹ̀fọn Alàyè. Ẹ̀fọn Alàyè. Ìjọba wo ni? Ìjọba ìbílẹ̀ àbí ìjọba ìpínlẹ̀ ni? Ìjọba ìbílẹ̀. Ìjọba ìbílẹ̀. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ìjọba ìbílẹ̀ Ní Ẹ̀fọn Alàyè. Kí ni ìjọba ìbílẹ̀? Ẹ̀fọn Alàyè ní ìjọba ìbílẹ̀ ibi tí mo ti wá. Kí ni ìtumọ̀ ìjọba ìbílẹ̀? Kò yé mi. Kí ni ìjọba ìbílẹ̀? Kí ni wọ́n ń pè ní Gẹ̀ẹ́sì? Kí n sọ ìtumọ̀ ẹ̀? Ẹ sọ nǹkan tí wọ́n ń pè ní Gẹ̀ẹ́sì fún mi. Mi ò lè sọ. Ẹ ní ká má fi èdè mìíràn la èdè tí a fẹ́ sọ lónìí, èdè Yorùbá. Ó dáa. Ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀? Ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ o? Ẹni ẹni tó bá ti jókòó sórí àga yìí ó ti ní oye owó ìdánimọ̀. Èló ni? Ó yá. Èló? Oye owó tó wà lójú. Èló ni owó tó wà ń bẹ̀? Ẹ sọ fún wa. Bá mi yẹ 1,000. Kí ló ṣẹlẹ̀? Ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀? Mo ṣe àṣejù àbí? Ẹ ṣàṣejù. Ẹ jọ ẹ máa ti dẹ́rìn pa wájú báyìí. Ibo la ti fẹ́ bẹ̀rẹ̀? Òwe. Ó dáa. Òwe. Yorùbá ní òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù kí ni wọ́n sọ? Tí ọ̀rọ̀ bá sọnù. Òwe la máa fi wárí. Ó dáa. Ó yá, òwe kélòó nìyẹn? Òwe kélòó? Ẹ ní kí wọ́n ṣe sùúrù. Ó dáa. Àròjọ́ Mùsùlùkùn o. Bẹ́ẹ̀ni. Ó yá, òwe kélòó? Ojú owó la ti fẹ́ yọ o. Ojú owó? Ojú owó ni. Tẹ́ ẹ bá ti mọ òǹkà ojú owó ni.
ogún ogún ó lé ní mẹ́ta. ogún òwe. Kí n dárúkọ òwe àbí kí n dárúkọ òǹkà yẹn. òwe ogún ó dín mẹ́ta ó lé ní mẹ́ta. ó lé ní bá mi yọ lójú owó. kí ni lóyìnbó kí ẹ jẹ́ kí o wò. ogún ó lé ní mẹ́ta. ogún ó lé ní mẹ́ta. ogún ó lé ní mẹ́ta kí ló túmọ̀ sí. òun ni wọ́n kọ síbí. ìkẹtàlélógún òwe kẹtàlélógún. ó yá kí ni. arìngbẹ̀rẹ̀ ni yóò mú. arìngbẹ̀rẹ̀ ni yóò mú oyè délé. asáré tètè òróyè jẹ. òróyè jẹ kí ni wọ́n ní ká ṣe ń bẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé ká má kánjú ní nǹkan tí a bá ń ṣe. Ká má kánjú, ká má sáré, ká má sáré jù. Ká má sáré jù. Ká má sáré jù. Ìyẹn ni pé iṣẹ́ kọ́ lowó. Iṣẹ́ kọ́ lowó. Ẹ ti mọ̀. Má fọ́ lẹ́gbẹ̀ẹ́ rúkọ. Ó yá òwe mi wọ́n lówe mi. Apá òwe kelo. ogún lé léjì. Ẹ jẹ́ kí wo. ogún lé léjì. Òwe kejìlélógún bá mi yọ lójú owó. Bá mi yọ lójú owó. Òwe kejìlélógún. Apá ènìyàn ò mọ̀ pé ohun tó pọ̀. Apá ènìyàn. Apá ènìyàn. Apá èèyàn. Apá èèyàn mọ̀ pé ohun tó pọ̀. Ẹ dúró. Ó yá bá mi. Apá. Bá mi yọ. Apè èèyàn. Apá èèyàn. Apá. Ìdí nìyí tó fi dá ká máa dúró nígbà tí wọ́n máa. Apá èèyàn ò mọ̀ pé ohun tó pọ̀ lè tán. Ó yá ìbéèrè kelo nìyẹn. Ìbéèrè. Kí ni. Ó yá. Mẹ́wàá lé lẹ́fà. Àmì yọ lójú owó. Ẹ̀rìndínlógún. Ẹ̀rìndínlógún. Wọ́n mọ̀. Ó yá ìbéèrè kẹrìndínlógún. Mo mọ̀ fún yín. Ìbéèrè kẹrìndínlógún. Ó yá kí ló sọ. Jomi okun. Ọlọ́wọ́. Jomi. Òjò rọ̀ mí jò, òjò. Jomi okun rorò ní sọ ní dídà. Jomi okun. Ẹ ń fèdè fọ ni. Àwọn Yorùbá ilé o. Bá mi yọ. Jọmí. Òkúròrò ní sọ ní dà.
o ní láti rí bí mo ṣe rí, o ní láti rí bí mo ṣe rí, o ní láti rí bí mo ṣe rí, ẹni yẹn máa di oníwà burúkú, ó máa di ká, ó máa. ṣé kìí ṣe Yorùbá tájọ máa ń sọ leléyìí ni. òun náà ni kí ló ṣẹlẹ̀. eléyìí pàkàṣọ ó le. ó le. ẹ máa ń ṣe àwọn nǹkan kan ní orí ẹ̀rọ ayélujára, ẹ máa ń pọ́n àwọn èèyàn lẹ́rìn, ẹ máa ń ṣe dáyọ̀n, ẹ máa ń jẹ́ kí àwọn inú èèyàn dùn. kí ló mú yín yan iṣẹ́ yẹn láàyò gan-an? nítorí mo fẹ́ràn kí inú àwọn ènìyàn máa dùn. mo fẹ́ràn kí àwọn ènìyàn kí n máa mú inú wọn dùn. so mo wá rí i pé. bá mi yọ sóò yẹn. bá mi yọ. mi ò sọ. ẹ sọ kí ni yá. kí ló dé? à ń gbọ́ yín. kí ló wà lórí àga yìí? à ń gbọ́ yín, ẹ jẹ́ ká máa sọ lọ. torí. mo fẹ́ràn kí n máa mú inú àwọn ènìyàn dùn. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ lára yín. nítorí wípé àti wípé bí ìpínlẹ̀ yìí ṣe ń lọ nǹkan le, inú àwọn ènìyàn ò dùn nítorí wípé ìjọba wa ó kù díẹ̀ káàtó. so mo wá rí i pé. báyìí yọ sọ yẹ. Allah. ṣá lè mẹ́nu kúrò nítorí mi ò tí ì jẹun, mi ò ní okun láti sọ̀rọ̀ púpọ̀. ṣé kò fún yín lómi? ṣé kò fún yín lóúnjẹ? oúnjẹ. ẹ fẹ́ràn oúnjẹ? mo fẹ́ràn oúnjẹ. oúnjẹ wo lẹ fẹ́ràn jù? gbogbo oúnjẹ. èwo lẹ fẹ́ràn jù? ìrẹsì. ìrẹsì tó máa ń pọ́n, tó máa ń sè ní patí. bá mi yọ patí yẹn. ó yá ẹ lọ sí òwe míì bá mi fún ó yá òwe kélo. ṣé jọmíjọmí yẹn ni? irọ́. èwo lélẹ̀? bẹ́ẹ̀ ni òwe. ẹ̀fàdínlógún. Ọlọ́run. ó jí owó ni o. ṣé máa kó lílé báyìí? Ọlọ́run. òwe. mẹ́rìnlélẹ́wàá. bá mi yọ. òwe kẹrìnlá. orí kẹrin. ìkẹrìnlá. ẹ̀rìnlá 14. ó yá kí ló sọ? ìwọ ẹni tí òun. ẹ kà sókè o. ìwọ̀n ẹni tí. ìwọ̀n ni ẹni tí oògùn elédè oògùn elédè ń yọ ọmọ. kí ló ń ṣẹlẹ̀? Ọlọ́run ó yàjọ bá mi yọ. ṣé ẹ mọ̀ ẹ dúró. ìwọ̀n bá mi yọ. ìwọ̀n ni ẹni tó gun ẹlẹ́dẹ̀ ń yọ̀ mọ́. ẹni tó gun ẹṣin pàápàá ilẹ̀ ló ń bọ̀. ká má ní gbéraga. mo dẹ̀ mọ ìtumọ̀ ẹ̀. ẹ dẹ̀ mọ̀ o rárá fún wọn fún wọn lẹ́gbẹ̀rún kan. ó yá ó ti tán abala ò lè fẹ́ lọ ẹ ṣe mo dẹ̀ fẹ́ kẹ́ jẹ owó gan-an ibo lẹ fẹ́ lọ báyìí.
bá mi yọ òkè mi yẹn. ò bá yín sọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ sínú ni mò ń sọ̀rọ̀ sínú mò ń bára mi sọ̀rọ̀. ṣé bí ẹ sọ síta. mo ní òkè òkè ni mo sọ òkè ni mo sọ o. nígbà wo. mo ní òkè. òkè. ó yá. kí ni. ìdámọ̀. ìdámọ̀ yìí wọ́n máa gbà. ètò yìí lójú bí wọ́n ṣe lérò lọ. ìdámọ̀ wọ́n ti rẹ́rìn-ín ó yá. ìkélò. ìkeje. ẹ jẹ́ kí n wò. ìkeje. ó yá ẹ̀ ń lò ní gbogbo ìgbà ó yá. Microphone ni o. agbóhùnsáfẹ́fẹ́. kí wàá ní transmitter. agbóhùnsíta. ìta ibo. ọjà ọba. gbohùngbohùn. gbohùngbohùn. kí ló wá dé báyìí. ṣébi ni mowó délé ni. ike ló nìyẹn. ẹ jẹ́ kí n wò. ó yá ẹ sọ ní Yorùbá. alágẹmọ. bẹ́ẹ̀ ni alágẹmọ ni ẹ gbà á ṣùgbọ́n kí ni ìbéèrè kele omi torí mi ò rí. èjìléníàádọ́ta. ẹ jẹ́ kí n wò. àádọ́ta. èjìdínláàádọ́ta. èjìdínláàádọ́ta. kí ni èjìdínláàádọ́ta. a fẹ́ yọ lójú owó mọ́ àti a fẹ́ máa ẹ ṣàánú mi. ó yá fún wọn níbi ìbéèrè kejìdínlọ́gbọ̀n ọgbọ̀n àádọ́ta 50 ọgbọ̀n 30 so kejìdínlọ́gbọ̀n ó yá kí nìyẹn ìbéèrè kelo ẹ jẹ́ kí n wò kí ló wà ń bẹ̀. ẹ tún mọ àrùn ẹ sọ sókè ká gbọ́. ogún lé ní márùn. ogún dín ní márùn. mo ṣèlérí fún yín pé mi ní rẹ́rìn tá a bá fi parí ètò yìí mọ́ ó yá. ogún dín ní márùn. àrùndínlógún. àrùndínlógún. ìbéèrè karùndínlógún. ó yá kí ni. àtẹ́lẹwọ́. àtẹ́lẹwọ́ yìí tọ́ ní jẹ́. ó yá àtẹ́lẹwọ́. ó kù ẹyọ kan ẹ ń gbìyànjú gidi o ó yá ìbéèrè kelo nìyẹn. ẹ jẹ́ kí n wò ìbéèrè kelo. kí ni àwòrán tó wà ń bẹ̀ náà. ẹ sọ lóyìnbó mi ò rí. ẹni ká má sọ èdè mi. ó yá. ẹyẹ. ó lórin nǹkan tá a máa ń kọ pẹ̀lú ẹ̀.
jọ bá mi parẹ́ bá mi parẹ́. ní èdè Yorùbá. Bá mi parẹ́ ẹ ti gbọ́ ògòǹgò lọ́ba ẹyẹ kìnìún lọ́ba ẹyẹ. Ògòǹgò ẹyẹ ògòǹgò. Ó dáa ibo lẹ ń lọ báyìí. Akànlò èdè. Akànlò èdè. Ibi tẹ́tí ẹ máa ṣe dáadáa nítorí èmi ó wà ní ìkápá mi láti fún yín ní àwọn ìbéèrè tó rọ̀ dáadáa. Torí ẹ mọ̀ pé mo fẹ́ràn yín gan-an. Kí ni text message? Kò sí lára ìbéèrè mo kàn béèrè. Kí ni text message ní Yorùbá? Kán rán fọ́nrán níṣẹ́. Kí ni fọ́nrán? Fọ́nrán ni ọ̀rọ̀ tí a kọ tí a lo ẹ̀rọ agbóhùn. Text message. Kán rán fọ́nrán níṣẹ́. Fọ́nrán ni ẹ̀rọ tí a sọ tí a fi. Text message. Mo mọ̀. Kí ni? Kán buwọ́lùwé. Bá mi parẹ́. Àtẹ̀jíṣẹ́. Àtẹ̀jíṣẹ́. Bá mi yọ òkè yẹn. Okay, mo sọ o. Kí ni fakọyọ? Tó bá léèyàn fakọyọ. Kéèyàn dára. Kéèyàn dára kó ya ènìyàn lẹ́nu. Kó ṣe dáadáa. Kó ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. Tó bá ní tí Yorùbá ẹ jẹ́ kí n wá nǹkan tó rọ̀. Bẹ́ẹ̀ni. Tó bá léèyàn gbọ́ àgbọ̀ya kí ló túmọ̀ sí? Ó gbọ́ ọ̀rọ̀ tó yà lẹ́nu tàbí tó ṣe ní kàyéfì tàbí tí kò lérò. Ẹ ṣáà fẹ́ kó gbogbo ẹ̀ pọ̀. Etí ẹnìyẹn di àgbọ́ya. Ó gbọ́ kàyéfì etí ẹ̀ tún di. Tó máa ní èèyàn gbọ́ àgbọ́ya. Ìyàlẹ́nu. Ń parẹ́. Bóyá. Kí ni ìtumọ̀? Wípé kẹ́ gbọ́ nǹkan kí n sọ pé lọ bá mi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wá ẹ wá lọ gbé ẹ̀rọ alátagbà kéèyàn gbọ́ nǹkan kó gbọ́ lòdì sí béèyàn ṣe yẹ kó gbọ́ ya kí nǹkan ya kó bóyá èèyàn kàn sọ kéèyàn yẹn wá lọ fi ṣe bí àṣejù. Jẹ́ ká tẹ̀síwájú. Ó dà tí Yorùbá bá sọ pé èèyàn gbé ayán mì kí ló túmọ̀ sí? Ó ti gbé ayán mì. Kí ni ayán? Ayán náà ni ayán. Ẹ sọ lóyìnbó. Ẹni ká má sọ. Ó yá kí ni ayán? Wọ́n léèyàn gbé ayán mì. Àyà ń rìn. Ọlọ́run. Olóyún. Ó kù ẹyọ kan. Kò sẹ́yìn bí mọ́. Owó
ó sì wà ń bẹ̀. kí làwọn ọmọ rẹ̀ wáyé. ó dáa kí ni tó bá ní tí Yorùbá bá sọ pé etí kẹta kí ni ìtumọ̀ ẹ̀? àlejò. bí àlejò sí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ méjì ń sọ tàbí olólùfẹ́ méjì àlejò wọn fẹ́ kí àlejò kó gbọ́ kó dá sí ọ̀rọ̀ ará ìta. ará ìta òun ni etí kẹta. ó dáa jọba ìfún ọdẹjọ. ó dáa abala tó gbẹ̀yìn ìbéèrè gbogbogbò owó dẹ̀ ti fẹ́ ṣé ká ṣe lọ bẹ̀. ṣàlè dáwọ́ dúró. ẹ fún mi ní ìdí kan tí ó yẹ ká fi dáwọ́ dúró báyìí. nítorí wípé mo ti kẹ́kọ̀ọ́ kó má wá dàbí pé àwọn ọmọ Yorùbá a gbọ́ èdè Yorùbá kẹ́ fi ilé kẹ́ fi daṣọ àṣírí bọ̀ wá. ó dáa a máa dúró ń bí ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ ló lẹ́wà ń jẹ báyìí ẹ bá wa sọ ìyẹn pẹ̀lú mẹ́ta ẹgbẹ̀rún kọ̀ọ̀kan nìyẹn. ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún méjì. rárá ẹ̀yin kọ́ lẹ nìyẹn. kò sí méjì mbẹ̀ mọ́. kò sí ń bẹ̀ ẹ fẹ́ kó pọ̀. mo rò pé mo ti jẹ́ ni o. ẹgbẹ̀rún méjì mo jẹ. ṣé a lè pe ọ̀rẹ́ wa pẹ̀lú àwọn ìdáhùn yìí bóyá wọ́n lè sọ fún wa. lórí ẹgbẹ̀rún méje ẹ ti fẹ́ pè. bóyá a sì lè dé ẹgbẹ̀rún. ẹ ṣé gan ni o a dúpẹ́ lọ́wọ́ yìí wọ́n ti jẹ ẹgbẹ̀rún méje tí ẹ bá fẹ́ bá wa dá lórí ètò Bàbélà Yorùbá ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń hàn ní ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wà ní sáà yìí kó tó dìgbà míì ẹ máa sọ Yorùbá ẹ dúró àti ìparí. inú mi ò dùn ni. kí ló dé. mi ò jẹ owó tó pọ̀. àti parí ó yá. ẹ ṣé. Bàbélà la wà nílé àgọ́dọ̀ Bàbélà la wà tàti ń kéde tàti ń káṣà. Bàbélà la wà tàti ń gbédè tàti ń gbàṣà lárugẹ. Bàbélà la wà tàti ń kéde tàdé ń fà kọyọ. Bàbélà